fún tó fi ṣẹ́rán tó wá sìn wọ́n débẹ̀ lásìkò tá a wà yìí àti rí àwọn ẹni ọlọ́run kó jọ kò bá eré dé. Ìwà bàbá wa Sheikh Labib òun ni wọ́n fi kó wa sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n dè wá mọ́lẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ kódà ẹni tí bá ń bẹ nílé gan tó bá fẹ́ràn bàbá yìí dénúdénú ẹni ó sì mọ̀ pé láàyè gbogbo àtàwọn ń bẹ láàyè pátá báà ní yá sọ́tàn báà ní àgbà ajágun wọn kẹfì ṣùgbọ́n yá àgbàlagbà kò sẹ́nìkan tí mi ò kí mo fi bàbá wa gbà ọba àánú mi mo fi kí gbogbo wọn lára mo fi Mawlana Sheikh Adam bàbá Sheikh Yusuf Al-Agbaji mo kí gbogbo àwọn àgbàlagbà ní apá ọ̀tún yìí náà báà ní àgbà àgbáyìí àárọ̀ láti ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ń gbà wá lálejò gbogbo nǹkan pátá ní dáradára ni bàbá fi gbà wá lálejò ọlọ́run kó jẹ́ àárín yín pé wọ́n dà èmi àti bàbá tún play game wọ́n tún nà mí èmi náà tún nà wọ́n ọlọ́run jẹ́ àárín yín pé báà ní àgbà Mawlaya ní uldesh ọlọ́run tó bàjẹ́ mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà ń kalẹ̀ mo ní message tí n fẹ́ pass torí ẹ̀ kò ní wù mí kí n gbà wá ní àkókò gbogbo àwa gbajúmọ̀ àfàwà kọ̀mándà àfàwà àríyàgbà gbogbo alápapọ̀ mo kí wa mo wá kí ìjọba ẹ dákun sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba kókó mẹ́sẹ̀jì mi tòní ni wípé ìjọba ò ní ṣubú àdúrà ni àmọ́ ní ojú kejì ọ̀rọ̀ ni béèyàn bá wù ìwà tí ò ní fi ṣubú kò ní ṣubú. afáwọn Zarnuji bá wọnú ọ̀rọ̀ tí wọ́n sọ. man wasala illa bi hurmatin. àfáà tó kọ ta'limul muta'allim tariqa ta'allumi. ó ní má wasala man wasala. illa bi hurmatin. illa bil hurmati. illa bil hurmati. ó ní ẹnìkan ò ní débi tí ń lọ láyé àfi kó jẹ́ wípé ọ̀wọ̀ ni ó gbé débẹ̀. Masha Allah. bí Ìlọrin ṣe tutù tó yìí tó o bá ní ìbọ̀wọ̀ fún àgbà yóò gbóná mọ́. Allah. ó wá sápò ńlọrin ó ní Ìlọrin le ìwọ ni o ò ní ìwà tó lè jẹ́ kí ìlú dẹ̀ fún ọ. illa bil hurmati. bàbá àlùbáyìí tí ó wá sálọ Èkó àwa tá à ń bẹ ńlọrin tún rí nǹkan ṣe jù lọ. Allah. ó tún wáyé àtúwá ránṣẹ́ pé lágbájá ṣòwò ní wálé báyìí. ìbẹ̀ ńlé ara ní ìbẹ̀ lóko ara ní in tó tí ó máa dààmú kì í ṣèlú kì í ṣe àwọn àgbà in tí ń dà á láàmú náà ni wípé kò ní ìbọ̀wọ̀ fún àwọn èèyàn. wa man saqata illa bi tarkil hurma. tẹ́ bá wá rí ẹni tó jábọ́ òun ló pé bàbá wa Làbíbù ní jábọ́. Àmín. ẹ rí wípé kinní kan lójú lẹ̀ kí ni ọ̀wọ̀ wọ́n fẹ́ kó bá Abbas radiyallahu ta'ala wọ́n fẹ́ já bọ́ lọ́dọ̀ Ọlọ́run yẹ́yẹ́ wọ́n wá bí níbèrè tí ó gbé ṣubú ọwọ́ nínú wa nábì ta ló dàgbà jùlọ Abbas wá wò ó ní ẹ fẹ́ kó bá mi nù èwo ni ta ló jura wọn lọ nínú ìyẹn àtànábì sallallahu alaihi wasallam. ó wá lu ọ̀wọ̀ yẹn ló jẹ́ ká Abbas ṣẹ́kù dì sí ọmọ tó tún bí Abdullahi Abbas ọ̀wọ̀ tó lò lójú ó ṣẹ́kù ó wá ní ar-rasul akbaru minni. Allah. ó lànàbí jù mí lọ walakinnani wulitu qablahu àmọ́ èmi ni wọ́n kọ́kọ́ bí kí wọ́n tó bí. sallallahu alaihi wasallam. wọ́n mọ̀ ìkójú ànábì lọ ọwọ́ ń bi lè pé ta ló dàgbà jù ó wá ní ànábì jù mí lọ ṣùgbọ́n èmi ni wọ́n kọ́kọ́ bí síwájú kí wọ́n tó bí. sallallahu alaihi wasallam. tó o bá jùyàn lọ ìyẹn ò ní o mọ̀ gbọ́wọ̀ fún gbogbo àfáà tí wọ́n sọ pé a ní gbé ọ̀wọ̀ fún àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ òun náà ò nílò pé àwọn Sheikh Labib báwọn àgbàlagbà ti kún ààyè yìí bá mú ní tó tún beautify rẹ̀ náà ni pé atúrò àwọn tí wọ́n ń bẹ̀ lẹ́yìn tí wọ́n sọ pé ẹ̀ ní ṣubú. Allah. ṣé àwọn ìjà kan bẹ àwọn àgbàlagbà ò lè jáde wá bá yẹn jà gbogbo wọn àgbàlagbà tó o bá ń lọ lórí fídì tó o kó wa dání tó gún bá bẹ̀rẹ̀ ó da fèsì nítorí wípé àwọn àgbàlagbà bí ìrẹ ò ní lẹ́mìí ìjà mọ́ àwọn làálàágbára tá a lè fi jà tó bá wá fún wa lọ́wọ́ lásìkò tó yẹ kó o fún wa àní ná agbára wa fún ọ
gbogbo ẹni tó bá gbé wa jáde kú olú kan bọ́ sí ìlú mìíràn ẹ̀mí wa ló béèrè fún o Ọlọ́run ni fún o ó dìgbà tá a bá tó padà sí ilé wa padà ká tó sọ ìgbà alhamdulilayi Ọlọ́run ti dá ẹ̀mí wa padà kéèyàn tó wá lè gbé wa jáde látò di ìlú wa pé à ń bọ̀ wá sí Ìlọrin wa láyọ̀ wọ ni gbogbo àfáà tí ń bẹ láyè pátá àtẹ̀yẹ tí ń bẹ láyè pátá kókó mẹ́sẹ̀gì mi fún wa náà ni wípé ẹ jẹ́ á lọ di àlùhórímọ̀ mú ìbọ̀wọ̀ fún àgbà kódà yẹn máa ń bọ̀wọ̀ fún akẹgbẹ́ rẹ̀ akẹgbẹ́ mi ni òun náà tóbi ó tóbi tó rí pé ọ̀rẹ́ rẹ̀ tóbi ó lòsì ní ọ̀nù. àbáwá fata nǹkan ọmọ nké tá a tóbi tá a fẹ́ rí pé ọmọ wa tóbi ẹlẹ́yìn fún ọmọ nké sàádà ọmọ wa aṣọ oríire tẹ́ ẹ wá ní àti sàádà ńlá ti fún yín papọ̀ ó ti wá aṣọ oríire tẹ́ ń bínú. hórímọ̀ àbúrò mi ni o gbọ́dọ̀ fún ní hórímọ̀. fàtàrí kúnlá sọ̀gìrì ìnáni dárí dọ̀míra kúnlá bí sàní sọ̀gìrì kàná kọ́bùlù sọ̀gìrà. fàtàrí kúnlá sọ̀gìrì ìnáni dárí dọ̀míra kúnlá bí sàní sọ̀gìrà kàná kọ́bùlù sọ̀gìrà. wọ́n kọ́kọ́ mọ bàbá ìjọba wọ́n wá ṣe wáàsí ládùúgbò wa èmi ò mọ̀ wọ́n pé bàbá ló wá ń ṣe wáàsí ládùúgbò yìí bàbá yìí wá jòkólẹ̀ wá ń ṣe wáàsí ọ̀rẹ́ dàpọ̀ fún mi ṣẹ́jú kan ọ̀ wá jòkólẹ̀ báyìí bàbá wá ń ṣe wáàsí bí mo ṣe kọjá ládùúgbò nù èmi ò tí ẹ̀ wọ́ṣọ kankan mú kọ̀ wọ́n dàlà ní àní bàbá ní ìmọ̀ ní kọjá lọ yìí ìmọ̀ ní kọjá lọ bàbá ní mi ò sì ní jòkó ṣe wáàsí mọ́ wọ́n sì tìtì. fàtàrí kúnlá sọ̀gìrì. wọ́n tó fẹ́ ká tóbi ká mọ polówó rẹ̀ kó fẹ́ ká mọ bí ọ tóbi ìgbà tá àti ìjẹ́ nǹkan kan jẹ́ orí wa. iná ní dárí dọ̀míra. ọba ayé wọn gbà tá àti ìjẹ́ nǹkan kan tá a bá jẹ́ nǹkan tá a nílé o. kúnlá bí sàní kẹ̀bìrì. àtẹ̀kéyàn tóbi kó o tó mọ̀ wípé òun bọ̀wọ̀ rẹ̀ èèyàn ni Ọlọ́run ló dá. kàná mi kọ́bùlù sọ̀gìrà. ọ̀pọ̀ àbá àti fẹ́ẹ̀lì kò sí ọ̀wọ̀ lára wa mọ́. fàtàrí kúnlá sọ̀gìrì. tó dà tẹ́nìkan ò ti dáwọ́ ẹ̀yìn. iná ní dárí dọ̀míra. àtọ̀ wọn dà ṣé wọ́n ní wọ́n ti tilẹ̀kùn máwọn èèyàn ní. kúnlá bí sàní kẹ̀bìrì. ìkọ́nà mi kọ́bùlù sọ̀gìrà. ọwọ́ yín ti pọ̀ jù. ẹ̀kọ́ yà Albarizi lóde tí wọn ò sí mbẹ̀ àfáà mélòó ló lè wòyàn àfáà bẹ́ẹ̀. gbogbo owó àfáà tó lè wòyàn àfáà ẹgbẹ́ rẹ ẹ dákun kí ló ké kí ló mọ̀. tó lè wòyàn àfáà ẹgbẹ́ rẹ wọ́n wòyàn àfáà ẹgbẹ́ rẹ ó ní àfáà yẹn da ṣùgbọ́n òun fi ṣùgbọ́n bá yí àwọn èèyàn jẹ́. bó ti ní ṣùgbọ́n wọn náà ní ṣùgbọ́n. àfáà yẹn lè rojọ́ jù wọn náà ní nǹkan mìíràn tó lè ṣe jù. àkúdà mo mọ ibi tó kù sí àwọn kan náà mọ ibi tí wọn náà kù sí. àdèmọ halẹ̀ mọ́ra wa mo máa fa àyà àṣírí ẹ̀kan bẹ lọ́wọ́ mi àṣírí ẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn náà bá mú. àfáà tí ò ní làákàyè ni wọ́n kó àṣírí àfáà ẹgbẹ́ ẹ̀ka jáde ní o máa dúpẹ́ àti rí ibi tó kù sí ìdí iná wa ń ta fáwọn kan. wọ́n àti bá ń gbóná jù bẹ́ẹ̀ lọ wọ́n náà mọ ibi tó kù sí. gbogbo wa la mọ ibi tá a kù sí tá a bá fún yín lọ́wọ́ nítorí pé ó ṣe báyìí ó ṣàwo kódà wa ọmọ lẹ́kẹ́ tá à ń bọ̀ náà àgbàlagbà ṣe nǹkan òní ẹ̀ mọ́ fún lọ́wọ́ rẹ̀ mọ́. wọ́n ní ó ní bá a ti ń bá akẹgbẹ́ ẹni wí ó ní bá a ti ń bá àbúrò ẹni wí ó wá ní bá a ti ń bá aṣíwájú ẹni wí. ìyẹn ni ò sí mọ́ láwùjọ Islam láwùjọ fi dàrú ẹnì kókò bọ́ta ó wà ní àwọn kékèké yẹn ẹ dákun sáà ń ṣe gbẹ́ rẹ ni. Albarizi rè ẹnìkan tí ò sí ní sáìdì àfà ó náà àwọn kékèké yẹn àwọn àfà náà ni wọn ò lè dáhùn ilé ìlàkẹ́ gbogbo ohun tó lè wù kó ṣẹlẹ̀ àwa tá a bá ti jẹ́ lìsánù yín kódà tó bá láàsọ nǹkan tó kù díẹ̀ káàtó àá fún lọ́wọ́ ọjọ́ tó ti ń sọ tó dà. bàbá Sàtáù mo ní téèyàn bá ní mo sì sọ mo sọ ọ̀kan tí ò tẹ́wọ̀n lọ́rùn ń sọ fún pé mú yìí tí mo sọ tó dà òun fi dí yìí tí mo sọ tí ò tẹ́ lọ́rùn. Masha Allah. wájà á ní pọ́blẹ́mù lórí tí mo sọ tí ò tẹ́ lọ́rùn subhana rabbika.